gbéra mi ga tó máa fún mi láyè kí mi fèsì àwọn pípọ̀ yìí kò ní wàhálà kankan mo fi Ọlọ́run tó ní ẹ̀mí mi búra wọ́n máa sá lọ àwọn èèyàn ń ṣe sí gidi wọn kì í ṣe bọ́ra èèyàn bíi tèmi ni wọ́n ní backup àwọn olóṣèlú kan lẹ́gbẹ̀ẹ́ ni mo dẹ̀ ti sọ fún wọn pé táwọn olóṣèlú ti ń bẹ lẹ́yìn wọn bá stop èmi máa dárúkọ gbogbo wọn I know that àwọn mẹ́sàn-án orúkọ wọn tí gbogbo àyẹ̀ máa gbọ́ àwọn olóṣèlú kan náà ń bẹ lẹ́yìn àwọn terrorists yẹn tó yẹ kí wọ́n fi lè tó ń fún wọn ní ammunition tó ń fún wọn lówó nǹkan tó ń ṣe fún Jonathan gbà yẹn wọn náà fẹ́ ṣe fún bàbá Tinubu ń sìn ẹ̀rí wọn tún ní àwọn propaganda lọ́wọ́ wọ́n lè ní wọ́n ti jí ẹgbẹ́ lókè akásá bẹ̀ yẹn o tí wọ́n jẹ́jẹ́ ní kankan gbé wọ́n ti ń pa yẹn bẹ̀ yẹn o gbogbo yẹn game ni politics ni because tí o bá jẹ́ politics nítòsí Ọ̀yọ́ ń bí wọ́n kún àwọn ọmọ lọ ẹ jẹ́ ká lọ bá wọn ẹni no why no èmi fúra mi lẹ́gbẹ̀ẹ́ láwọn tèmi pé àwa máa lọ bẹ̀ wọ́n ní wọ́n yin bọ́ǹbù ẹ fi bọ́ǹbù yẹn lẹ̀ ṣé báwa náà fẹ́ yin bọ́ǹbù. jùlọ àwọn tó yẹ ṣe kó ni. yes ṣe ẹ báwa náà fẹ́ yin bọ́ǹbù ẹ jẹ́ ká lọ bẹ̀ ẹ fi mi láyè kí mi lọ bẹ̀ wọ́n nílò ìgbà tó yá wọ́n ní àwọn Fúlàní ẹ̀ sọ pé tí n bá ṣe gbìgbìgbì àwọn máa pa ogun àwọn ọmọ tó kù yẹn tá a bá rẹ̀ ṣe gbìgbìgbì tó bá pa wọ́n làwọn àlejò kan pa wọ́n ok now no problem pẹ̀lú mọ̀ pé wọ́n fẹ́ fi mọ́ fi wá gbá géèmù politics ni ẹ̀yin bàbá ẹ̀yin ọ̀dọ́ yẹn ẹ̀yin lẹ́ máa múra torí ọjọ́ ọ̀la àwọn ọmọ tó ń bọ̀ ẹ̀yin lẹ́ lọ́la ẹni kẹ mọ̀ pé ohun tó ń ṣe yẹn game ni game òṣèlú ni kí ẹ sọ fún mi pé agbára Nàìjíríà ò ká terrorist tó mẹ́nu gbó okay now wọ́n sọ fún mi níṣẹ́ pé gbogbo terrorist wa abẹ́ gbogbo forest wa ń bí báyìí pé àwọn fẹ́ rí àti Yorùbá lọ́wọ́ ànúgbó ni o àti Fúlàní àti Ìgbò ẹlé wọn káwọn wá dúró dè wá mẹ́ kán kó bọ́ǹbù wọn yẹn lọ wọ́n kúrò mẹ́ because àwa la níbẹ̀ àwa la mọ̀nà tó wọ̀ bẹ̀ ìbọnlẹ̀ yìí dẹ̀ gbé lọ tẹ́ ń bẹ̀rù àwa dẹ̀ máa bà yín wọ́n máa kúrò ń bẹ̀ easily èmi ò lè béèrè owó mo ní mo sọ mí dára tèmi pẹ̀lú àwọn tèmi àwọn máa lọ wọ́n ní ká ní sùúrù pé tá a bá ṣe gàgàrà wọ́n máa àti accept dìgbà o gọ́ọ̀nà mọ̀ pé mo lè support nǹkan tó ń ṣẹlẹ̀ yẹn wáyé tí ò náà ní sí mi wáyé tí ò fà ìgbà mi kí n wọ rẹ̀ gọ́ọ̀nà tó wà ń bẹ̀ ó mọ̀ pé mo nípa tí mo lè kó lórí nǹkan tó ń ṣẹlẹ̀ yẹn ok mo arrange ìrù ẹkùn security network federal government ti gbà mí láyè bí mo ṣe announce kìíní yẹn federal government ti gbà mí láyè state government ń sọ pé any security kankan ò gbọdọ̀ bí ìgbésẹ̀ kan kọjá òun kọjá ṣé ìwọ wà ń bẹ wọn jíyàn gbé wọn sórí nìkan mọ àwọn tó ń dẹ̀ jíyàn gbé àwọn àyè lọ bá wọn kájọ jà sórí nìkan sẹ́ mọ́ tó dẹ̀ nìkan kẹ́ pé bọ̀ kọ́mọ̀dé pé mo tún dọ́wọ́ ohun tó ṣe é nìyẹn ọ̀pọ̀ alamọ́ tó ṣẹlẹ̀ nílé yìí wọ́n ní mò ń takò gọ́ọ̀mẹ̀ntì nígbà tó bá rẹ̀ gbogbo àmọ́ tójú mi rí bí ọdún márùn lẹ́yìn ìgboro tí mo nẹ́rẹ̀ lọ́mọ mo níyàwó béèyàn bá tiẹ̀ ṣe àwọn mọ̀mọ́ fàyán ṣòkòtò àti ìyàwó pé sọ̀rọ̀ ìyá wèrè ṣé wọ́n fẹ́ jí wọ táwọn fẹ́ jí mi gbé ta èmi nìkan ẹ̀ lè jí mi gbé èmi tí mo tún ń rìn tí mo ń kẹ́rù kú lẹ́yìn èmi nìkan ẹ̀ lè dá mi jí gbé ohun tí wọ́n fẹ́ yìn ń bẹ lọ́wọ́ tèmi náà tó fẹ́ kí ló fẹ́ fi jí mi gbé kí ṣe drug tí wọ́n mú lóró pé èmi lè mọ́ mú drug orí mi pé jù tẹ lọ then àwọn ọmọ mi ò sí níbi tẹ fẹ́ jí gbé lọ́mọ gangan Nàìjíríà sẹ́lọ̀ gbé wọn Canada náà wẹ́rọ̀ gbé ń jẹ́ mi but àwọn tí wọn ò lẹ́nu tó lè secure wọn wáyé tẹ́ ẹ̀ jẹ́ káwa ta faralẹ̀ ká wọgbó tí wọ́n kájọ jà kí gbé wa fi kéèyàn mọ bọ̀ láti Ìbàdàn ṣé kò kọ́kànlẹ́ mọ́ balẹ̀ kéèyàn mọ lọ láti Ìbàdàn lọ sí Èkìtì kẹ́mi rẹ mọ́ sí pìpìpì
gbogbo game tó ń gbà yín nísìn èmi mọ̀ dájú lọ́hùn pé game òṣèlú ni àwa dẹ̀ rí aláti corporate igi yóò da ayọ́nà tọ̀wọ́n da ayọ́sọ̀nù kò lè jọ́ ìjì náà ẹ wo dúnú tí wọ́n ti sọ pé nàìjíríà ọ̀dà tàbí só ti dà dìísẹ́ náà ni àmọ́ fọdún yìí dún ní ṣé ìjọba Buhari dá Buhari bá dọ́là ní 160 naira ó fi dọ́là lẹ̀ ní 900 something naira ó bá epo ní 64 naira ó fi epo lẹ̀ ní bóyá 70 àbí bí wọ́n bọ́ fi lẹ̀ ní 800 naira àbí 700 kìíní kan ló fi epo lẹ̀ lọ. ó sódà ó sì lọ́dún mẹ́jọ láàrin mi àtẹ̀yìn nígbà tí Buhari sọdún mẹ́jọ ẹ̀ ta ló ṣe protest north nígbà tó ń ṣe ensars Èkó ilẹ̀ Yorùbá ń bí àti ilẹ̀ Ìgbò ló mọ̀ Buhari lò 8 years òwúlò so now ọwọ́ expect èmi pẹ̀lú géèmù òṣèlú tẹ̀ fún àwọn ọmọ ọlọ́mọ gbá yẹn kémi support yẹ kí máa ń takò Tinubu ọmọ sọdún mẹ́jọ tiẹ̀ náà èmi ò lè bá yín sìn yẹn mi ò lọ school mi ò kàwé òmù ká làákàyè mi ọmọ Ìbàdàn ni mo kọ làtọ́ ló fi mi Yorùbá ni èmi ò lè bá yín takò ẹ̀ gbogbo géèmù rọ́tẹ̀ ń gbá tẹ̀ kẹfẹ́ mọ́ fún àwọn èmi àwọn ọlọ́mọ sọ̀fin yẹn ọpọlọ yín ti dàrú adẹ́mọ́ dárúkọ wọn láìpẹ́ ṣètò understand sọ Ọlọ́run jẹ́ kó bàjẹ́ fún yín ara ṣe yẹn lẹ́yìn ṣe ń jẹ tàbí wọn làwọn kẹfẹ́ kó wọn àjọ fẹ́ mọ dàlú tẹ̀sárì block wọn fẹ́ for what because wọn bò kọ́ yín jẹ wọn fẹ́ kó wọn yín mọ́ra wọn nìyẹn àwọn tí ológun bá dàtọ́ ń pa àwọn ológun lẹ́kọ̀ọ́ yẹn ológun bí kankan ohun tí wọ́n jẹ náà wà tá jẹ là ń wá lóko wọn wọ́n kàn fa àwọn ọmọlọ́mọ à ń ṣe human rights lórí irọ́ àpò wọn náà ń dù tẹ́ ń sun hòtẹ́ẹ̀lì kásùn kájí tẹ́ ń sun hòtẹ́ẹ̀lì 470,000 naira ẹ̀sìn lẹ́yìn jíjà fún mẹ̀kúnnù